mi ò kan ìkànnì aládùúdùn ni ẹjẹ́ àjọ máa gbọ́ lọ́jọ́ gbogbo torí wípé a kì í bá omi bínú ṣọ̀tẹ̀ Oòduà àtẹ̀wọ̀rọ̀ sílẹ̀ ó gbè á o. ó lágbára lọ́sẹ̀ títù ní. gbogbo ẹ̀yin tẹ́ wò wá káàkiri gbogbo àgbáyé wọn láti ópù yìí o. ìwọ náà comment kí ló ṣẹlẹ̀ wọ́n á wojú móhùnmáwòrán rẹ wàá pọ̀ ọ̀tún mi kó wàá pọ̀ sí rẹ. mo ní pásítọ̀ mo ní àfáà ó wàá bá mi gbàdúrà fún wa. èmi dúró gẹ́gẹ́ bí babaláwo ń tèmi pásítọ̀ mi ò ní bínú èmi dúró bí gẹ́gẹ́ bí babaláwo mo láàfáà mo ní pásítọ̀ èmi náà wà á dúró gẹ́gẹ́ bí babaláwo. ifá orí mi rèé o ifá jìgìrì jìgìrì o. ó dà yẹ ká ṣe báyìí ẹ ká gbọ́ láti ẹnu pásítọ̀ wa pásítọ̀ ẹ bá mi dárúkọ yín fún ọ̀gá àtòwò ìsà. orúkọ tèmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Olúgbénga Fọlábí JP. pásítọ̀ lẹ ti gbórúkọ wọn yẹn o ilé agbára kú lónìí. sáà ẹ bá mi dárúkọ yín fún ọ̀gá àtòwò yìí. orúkọ mi ni Dr. Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́ Kùntù tí mo jẹ́ olùdásílẹ̀ Àṣúrọ̀ Family Welfare Foundation. pásítọ̀ mi náà wà bí pásítọ̀ Fọlábí láti CAC Redeemer Chapel àwọn náà wà bí lọ́jọ́ tuntun. sáà ọdún tuntun la wà pásítọ̀ ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń wò wá wípé lọ́dún yìí o wọn ò ní ṣàṣetì. gbogbo wa ẹ jẹ́ á tẹ́wọ́ àdúrà sí Ọlọ́run. Ọlọ́run bàbá wa tí ń bẹ ní ọ̀run lẹ́ẹ̀kan sí àdúgbò rẹ̀. ìwọ tí o ti wà káyé kó tó wà ìwọ gangan ló ń bẹ nígbà tí ayé ò ní sí. àdúpẹ́ pé o fún kí ọjọ́ òní kó bá wa láyé láàyè Ọlọ́run gba ọpẹ́ wa. àmín Jésù. gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa ni mo gbàdúrà fún ní àkókò yìí pé ọdún 2024 yóò sàn yín síre. àmín Jésù. ilẹ̀ tẹ́ ó tẹ̀ nínú ọdún 2024 yóò mú ìbùkún jáde fún wa. àmín Jésù. abẹ́ ọ̀run tẹ́ ó ti rìn ní 2024 yóò rọ̀jò ìbùkún lé yín lórí. àmín Jésù. gbogbo èyí tí ẹ bá pinnu àti dáwọ́lé bí Ọlọ́run ṣe mú kélé yóò jẹ́ àmì àṣeyọrí lọ́dún yìí gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé yóò ní àṣeyọrí. àmín Jésù. ìbẹ̀rẹ̀ ọdún tuntun la wà yìí ohun gbogbo láyé yín lọ́dún yìí yóò di titun. àmín Jésù. ohun gbogbo tó nílò kó fààyè lẹ̀ kí tuntun ó lè wọlé lọ́dún yìí lórúkọ Jésù Ọlọ́run bá yín mú kó mú. àmín Jésù. ká tó bí ẹ̀sìn láti bí èèyàn gbogbo ìṣẹ̀dá tó ń wò mí lọ́dún yìí lórúkọ Jésù orí yín ò ní burú o. àmín Jésù. ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀. àmín Jésù. gbogbo pọ́lísì ìjọba ní Nàìjíríà lọ́dún yìí ó máa fẹ́fọ̀ gbogbo yìí. àmín Jésù. gbogbo ìgbà tọ́lọ́mbá ní kátẹ́gùn ọmọ fẹ́ lórúkọ Jésù olùgbàlà ìtura ọmọ bá ayé wa. àmín Jésù. àní mọ̀nira lọ́dún yìí. àmín Jésù. àní mọ̀nira lọ́dún yìí. àmín Jésù. gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí lórúkọ Jésù ẹ ò ní mọ̀nira lọ́dún yìí. àmín Jésù. ẹni tí ń bọ́ gbogbo ẹ̀dá láyé yóò máa tọ́jú yín. àmín Jésù. yóò ṣe yín lóore pàtàkì. àmín. ìbẹ̀rẹ̀ ọdún tí ẹ fayọ̀ wọ̀ yìí ayọ̀ náà lẹ́ẹ̀ fi parí ọdún. àmín Jésù. ìbànújẹ́ kéré ó tóbi kò ní mọ̀nà lé yín. àmín Jésù. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa. àmín. gbogbo wa pátápátá a ó ṣàṣeyè lọ́dún. àmín Jésù. a ó sì yìn lọ́run lógo. àmín. ilé iṣẹ́ tó ń gbé ohùn wa jáde yìí Olúwa sọ di ńlá. àmín Jésù. ìránṣẹ́ rẹ tó fi ṣe agbátẹrù iléeṣẹ́ yìí Ọlọ́run sọ di ńlá. àmín Jésù. ohun gbogbo tí ó máa ti iléeṣẹ́ yìí jáde fún ayé kó máa ṣètẹ́wọ́gbà. àmín Jésù. bẹ́ẹ̀ ni ó sì rí. àmín. a ó sì yìn Ọlọ́run lógo. àmín. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. orúkọ Jésù Kristi náà Olúwa tó olùgbàlà wa. àmín 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 lórúkọ Jésù. ẹ wo ó ní agbára. alàgbàlúgbù lomi ò kan
ìkànnì aládìídùn ni ẹjẹ́ àjọ máa gbọ́ lọ́jọ́ gbogbo torí wípé a kì í bá omi bínú ṣọ̀tẹ̀ Oòduà àtẹ̀wọ̀rọ̀ sílẹ̀ ó gbẹ̀ á o. àmì o sáà ẹ bá mi gbàdúrà nílànà mùsùlùmí èmi á wá gbàdúrà nílànà babaláwo. adúgbò lọ́dọ̀ Ọlọ́run. alihamudulilayi. ọba àkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ ọba àgbẹ̀yìn tí ò lópin ọba tí ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tí ń bẹ lára bẹbẹ tí fi bẹ ọba tó já sí bóun ní ń bẹ lára wa tá a fi jéèyàn títóbi rẹ̀ Ọlọ́run ọba tó dúró tí ò farati nǹkankan tí nǹkankan ò lè dúró láì farati ọba àkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ ọba àgbẹ̀yìn tí ò lópin ọba tó já sí wípé nínú ayé oníkálukú ìjọ tó bá ṣe tán tí bá ń dún gbogbo tó bá ní kí nǹkan àwọn má dùn òun lọ́lọ́run ó lò nínú iṣẹ́ tí nǹkan àwọn ó fi dùn a dúpẹ́ fún Ọlọ́run fún àpéjọpọ̀ wa yìí a dúpẹ́ fún Ọlọ́run lórí bàbá wa tí wọ́n ti kọ́kọ́ ṣàdúrà fún wa gbogbo ẹni tí Ọlọ́run bá ṣàánú dáadáa orí àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ ṣe fún ni wípé àníyàn rẹ̀ ó dáa gbogbo ẹni tí ò bá lẹ́mìí mímọ́ fúnra ara Ọlọ́run ò nílò ẹ̀mí ẹni gbọ́dọ̀ mọ́ gẹ́bà nẹ́bí sọ fún wa wípé ilẹ̀ ò lè gba Ọlọ́run bọ́lọ́run ti tóbi tó sánmà ò lè gbà á ibì kan so ló lè gba Ọlọ́run òun lọ́kàn ẹrú rẹ̀ tó bá mọ́ a dúpẹ́ fún Ọlọ́run wípé àwọn tá a bá pàdé ní ibi gbogbo wa ti pọ̀ yìí ẹni tẹ̀mí rẹ̀ mọ́ ni wá kò rọrùn kí èèyàn ó máa yọ̀ sóore téèyàn fẹ́rù ẹ̀ tí ètí ìdọ́dọ̀ yàn tó wá wà lọ́dọ̀ ẹnìkan ẹni Ọlọ́run bá ṣe lẹ́ni tí ń yọ̀ sóore olóore tóun ò nírú ẹ̀ ẹ mà wípé ni Ọlọ́run ni mo bá gbogbo wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Adùn Àṣà àti Ìgbà Ìwáṣẹ̀ TV yìí yóò padà ga nígbà tí ó máa ń ga mo bá wa dúpẹ́ fọlọ́n pa àwánú ẹni táwọn sọ pé ẹ lọ lè wo fídíò ojú àkọ́kọ́ àgbọ̀wá ń bẹ̀ ni abẹ́ Ọlọ́run iléeṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ ó dáwọ́ àmín iléeṣẹ́ yìí Ọlọ́run má ṣàjẹ́ ó máa ga àmín èmi máa sọ bẹ́ẹ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo àǹfààní tó bá wù kí mùsùlùmí ó máa jẹ látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò tí ẹ̀ ń ṣe lórí rédíò mùsùlùmí kọ́ ló mú mi débẹ̀ gbogbo àǹfààní àti oore tó bá wù kí mùsùlùmí ó máa jẹ lára prógráàmù tí ń ṣe lórí tẹlifíṣàn pàápàá jùlọ lórí Star Times mùsùlùmí kọ́ ló mú mi débẹ̀ gbogbo àwọn tó wá mú yàn débẹ̀ wọn ò wá fún yàn lóúnjẹ yú ẹgbà kalẹ̀ inú wọn ni Mr. Kẹ́hìndé Abíọ́dún ọmọọba àárín àtọ́lọ́run ò ní bàjẹ́ abẹ́ Ọlọ́run fún yín eléyìí ìbẹ̀rẹ̀ orí Ọlọ́run ó ṣe lánàá àjọ wà ní ẹ wò bó tó já sí wípé lónìí bí bẹ́ẹ̀ wá sí pé èèyàn bá nígbàgbọ́ nu Ọlọ́run yóò máa wò pé ó mà yá kì í yá nítorí pé Ọlọ́run yìí ti bẹ̀rẹ̀ Ọlọ́run ó wọlé àníyàn yín yóò jẹ́ tún ga sí ilé iṣẹ́ yìí ò ní dàrú Ọlọ́run ò ní fọmọ ṣèdàmú Ọlọ́run ò ní fìyàwó ṣèdàmú fún yín gbogbo ayé yẹn tá a jọ dúró tá a ń dunnú sórí ọmọ ìyá wa oore tiwa náà Ọlọ́run ò ní jó dì mẹ́rin ò ní forí wa ṣàpínlé gbogbo ẹ̀yin tẹ́ ń gbò wá tẹ́ ẹ sì ń gbò wá káàkiri gbogbo àgbáńlá ayé ibi ọ̀rọ̀ yín dáa dédé Ọlọ́run ó wọlá wípé òun ló dá sánmà ló dálẹ̀ òun ló dá oòrùn ló dá òṣùpá tá a fi ń pè kan ní lunar month tá a fi ń pè kan ní Gregorian month gbogbo ẹ̀yán yẹn Ọlọ́run ó wọlá agbára tí ń bẹ lára oòrùn yóò wọlá agbára tọ́lọ́run fi sára òṣùpá yóò wọlá bọ́lọ́run ti tó tẹ́nìkan òun mọ bó ti tó àfòun gan fúnra ara rẹ̀ ọdún yìí yóò san gbogbo àṣìjà oore tá a ní ìrànkan Ọlọ́run ó ṣe fún wa èyí tá a ní ìrànkan Ọlọ́run ó ṣe fún wa ibi ọ̀rọ̀ wa dé dúró kò ní débẹ̀ ta kù sí a máa ga sí i àárín gbogbo wa àti ọba tó dá wa Ọlọ́run ò ní jó báyìí al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم àmín kárí ayé èmi nínú mi dùn jù lọ́jọ́ ti tòní àti fẹ́ máa lọ rí program padà nù ọlọ́ọ̀gbọ́n gbàtà bẹ̀rẹ̀ ló dàbí àná yìí àfọ àlè sọ sí a máa lera wa káàkiri ni àfa sọ̀rọ̀ ní fún mi lówó ni àfa máa fún ọ lówó ẹ wo ẹ ká máa lọ ká máa bẹ́tò lọ torí àwọn bàbá wa à ń bọ̀ àwọn tí ì dé ẹ jẹ́ ká máa lọ. yéé ooru o.